ọkọ̀ ìlú tí mo gbé wá sórí ètò lẹ́nìí baálẹ̀ Samuel Ọláwálé Ògúntóyìnbó baálẹ̀ abúlé Aké tí wọ́n jẹ́ vice chairman council of baálẹ̀ Ewékòró local government. Àwọn náà tún ní financial secretary Ẹ̀gbá traditional council of baálẹ̀. Àwọn lèmi àti wọn jọ ń wà á kù lórí ètò lónìí tó jẹ́ ètò àwọn ọkọ̀ ìlú tó sì jẹ́ ètò tí ẹ̀yin ará ilé náà tí gbogbo yín náà tẹ́wọ́ gbà. Ẹ jẹ́ n wá béèrè ìbéèrè báyìí, kí làwọn ohun tó jẹ́ bí àdójúkọ látìgbà tẹ́ ti dórí àpèrè, bí àwọn ohun tó jẹ́ pé bí àdójúkọ, ẹ jẹ́ n wò báyìí ká ṣe báyìí. Tá a bá ń pè àwọn nǹkan tó jẹ́ bí àdójúkọ fún ni, ẹ mọ̀ pé oríṣiríṣi àdójúkọ ló wà. Ní ti tàwọn ti CDA ìrẹ́pọ̀ wà tó túmọ̀ sí pé kò sí wàhálà rárá, ṣùgbọ́n àwọn àdójúkọ mìíràn àtún máa yọjú bí àwọn kan tí wọ́n á máa pé àwọn ọmọ onílẹ̀ àwọn ajagunbalẹ̀ tí wọ́n máa pera wọn bẹ́ẹ̀ ní irú àwọn ohun ṣé kò sí lọ́dọ̀ yín àbí. ní ọ̀dọ̀ tiwa mi ò gbà láyè. ẹ gbà láyè. àdójúkọ kan tí mo kàn á ní nígbà kan àánú mi dáadáa. ìkejì a máa ń lọ dìbò láìdéré ni báyìí pọ̀ tó yẹn àwa náà ń kóbò fún láyé tí wọ́n fi ń wọlé ṣùgbọ́n Ọlọ́run ṣiṣẹ́ ìyanu mo di fún wọn lómi. ìyẹn ló jẹ́ lára àwọn ohun tẹ́ ẹ ti ṣe bàbá. mo di fún wọn lómi, mo di gba púlìmbò sọ́dọ̀ wa 012 ni. bàbá ẹ tún bá mi tún bẹ̀ ń mú torí pé ara àwọn ohun tá a fi ń gbé àwọn ọkọ̀ ìlú wá sórí ètò yìí rèé. ọ̀pọ̀ a máa pé ẹ̀yin ọkọ̀ ìlú ẹ kì í ṣiṣẹ́ kí wọ́n ń ṣe lù ú wọn kì í ṣe nǹkan kan lù ú a sì máa pè wọ́n lọ́kọ̀ lù ú. àmọ́ ẹ̀yin wá ń sọ báyìí ní ìsìn bàbá ẹ bá ń tún un mú. ẹ mọ̀ pé káàkiri abúlé ọkọ̀ ìlú náà ló lórí, àmọ́ àwọn CDA àbí CDC wọ́n ò gbégbèsè wọ́n ṣe nǹkan sábúlé àbí kan nú àwọn tó jẹ́ wípé orí jájẹ yóò wá ṣe nǹkan sábúlé yóò wá pé ọkọ̀ ìlú mo fà á lé yín lọ́wọ́. ṣé bẹ́ẹ̀ nìyí tẹ́ ń sọ yìí ni àbí bó o ló ti jẹ́ ẹ bá yànnà náà. èyí tá à ń sọ yìí ó ti wà lọ́kàn mi tẹ́lẹ̀ pé kì í ṣe nǹkan faraàlú kí n tó di baálẹ̀, so àwọn èdè di baálẹ̀ mo ti ń prepare so mo ń láti ṣe bọ́ọ̀lù fún gbà mo rí pé kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ ní bọ́ọ̀lù nílé wọn but àwọn tí ò nínú pọ̀ jù tó ń ru páànù káàkiri, so in fact alákẹ́ ọ̀fẹ́ gbá lánìí bàbá ìdọ̀nà kábíyèsí àwọn wá sí bọ́ọ̀lù yẹn. ẹ̀yin fúnra ara yín ẹ̀yin lẹ kówó lẹ̀ tẹ́ ẹ ṣe kànga dẹ̀rọ sí abúlé ọ̀hún. bẹ́ẹ̀ ni bàbá kábíyèsí alákẹ́ tilẹ̀ gbá ni wọ́n tún wá bá yín tún já ojú ẹ̀ lára àṣeyọrí kan òun nu. ẹ tún pé pulling boot kò sí ní abúlé Aké tẹ́lẹ̀, báwo lẹ ti rìn báwo ló ti jẹ́. nígbà tí mo rí i pé the only thing tó lè help wa ni pé tá a bá ti ní polling booth nǹkan rí àwọ̀lú yìí gọ́ọ̀mẹ̀ntì á mọ̀ wá because without polling booth gbogbo wọn tó wà ní òkè wọn ní tètè mọ̀ wá. àríbọ̀n tó kù ṣe ń ṣe ayédèrè wọn fọ́n lórí sí nǹkan àwọn adé ń pọ̀ láti dìbò ń bẹ̀ yẹn. yẹn mo decide pé mo ń parun sẹ́ ọlọ́dẹ fún mi ṣe akú láti Àbújá àṣẹ ogbó ẹ̀ but Ọlọ́run bá a ṣe àti ń dìbò lọ́dọ̀ wá ń sìn. bàbá tó túmọ̀ sí pé àwọn tí wọ́n ń pé bàbá lẹ́sẹ̀ o àwa ní ọkọ̀ ìlú tó lẹ́sẹ̀ o ó dàbí pé wọ́n rí yín tán pé bàbá kátó torí pé àwọn ohun tẹ́ ẹ̀ ń mú sọ́gẹ́ ohun àwọn kan ti wà lẹ́nu ẹ̀ tó ti pẹ́ tí wọ́n rí mú sọ́gẹ́ yàtọ̀ sáwọn èyí tẹ́ ẹ̀ tún mẹ́nuba. àwọn wo tún làwọn ìgbésẹ̀ àṣeyọrí tẹ́ ẹ̀ tún ti ní. olóòtú ẹ ṣe gan ni àwọn ògbà yẹn náà pé àwọn èèyàn wa wọ́n á máa lọ kírun lọ́nà jíjìnà a fún wọn nílẹ̀ wọn fi ṣe mọ́ṣáláṣí. ẹ yọ̀ǹda alẹ̀ fún wọn. bẹ́ẹ̀ ni wọ́n fi kọ́ ilé Olúwa. baba aláké ló fà lé wọn lọ́wọ́ ńgbà yẹn náà. kábíyèsí náà ló wà fà lé wọn lọ́wọ́. bẹ́ẹ̀ ni ilẹ̀ church wọ́n fà lé wọn lọ́wọ́ ṣùgbọ́n àti mi ti yanjú ẹ̀ fún wọn tó ìpín fẹ́ fún wọn baba náà gbọ́dọ̀ sùn mọ́ra wọn. torí pé kí ariwo máa kọlu ariwo. wọn ò fẹ́ já ẹ̀sìn. ariwo máa kọlu ariwo. baba tó sọ pé a lè fún ọ méjèèjì kẹta ńkọ́ a ní fẹ́ dàjálẹ̀ àtún gbìyànjú àfọ̀n ní half a plot fáwọn ilẹ̀ àwọn ilẹ̀ mọ̀ pé èèfà mọ́lẹ̀. bẹ́ẹ̀ni